Yọ wọ́n ní máa tọ́ pọ̀ ọ̀gá. Lọ lẹ́kọ̀ọ́ kan tí ẹ dára, àti ó gàmbé ládàá. Wọ́n ti lọ òmùmí kàfà, wọ́n ju ọ lọ. Dání wọ́. Kí ló jẹ́? Wàlá tamshi fawqa al-ardi. Dákútọ̀ bá rìn wọ́n tó wà mí lónìí. Dọ̀rẹ̀ lójú. Illa tawadu'an. Òjòkó tara rẹ̀ báyìí. Ọ̀kan wá ń bọ̀. Wọ́n sọ wọ́n tàbí kọ́ta. Ìbáwò yẹn wá ní ṣùgbọ́n máa dá jòkó báyìí. Mo ń ṣe bá dá lọ́rùn mi. Èmi ní girigiri. Ọlọ́pàá ọlọ́tún lẹ́sẹ̀ gbogbo nǹkan security. Èwo ló tó ikú mú? Èwo ló ti mú kúrí? Lẹ́yìn tí a ní odò pàkọ́ rẹ̀ báyìí, ìkó dúró lẹ́sẹ̀ rẹ̀, ìkó gbé bọ̀ rẹ̀, ẹ̀jẹ̀ sọ́ọ̀tì ti kú ti wù mọ́. Wọ́n ní ọ̀gá ibiṣẹ́ ti yá, wọ́n tàlẹ́ lóṣù bí yẹ kẹta. Fàkàmọ́. Tẹ́lù rẹ̀ gbàgbé tó jẹ́ yìí, ẹlòmí ò tún ní jẹ mọ́. Tó bá ti ní mẹ́tẹ̀ẹ̀ta mú wá máa jọ rẹ̀ lójú. Àyà Rabbana al-mad'u ya man tafarrada. Ṣé ti ń da ẹrú lónìí tẹ́ ẹ mọ̀? Káàdì àwọn tó ń tóbi Nàìjíríà wà yìí, wọ́n fẹ́ jẹ dẹ́nìkan ò jẹ rí. Wọn ò tọ́ fẹ́ kẹ́lómi ò tó jẹ lẹ́yìn wọn. Wọn ò sọ kẹ́lómi ò tó jẹ gbàtẹ́ ń jẹ lọ́wọ́. Ọwọ́ ń fìtínà. Bàbá Amájẹ ń tẹ̀ yín. Ọlọ́ọ̀mọ káyọ̀ níbi tó ń jẹ́sẹ́ kù pé tí mo jẹ tó. Wọ́n ti darí wá, wọ́n fẹ́ parọ́ síbi tẹ́ǹjẹ́ ni. Wọ́n mọ mo yó. Èébú sì ní lágbájá ò mọ mo yó. Ẹ lọ mọ mo yó. Ẹ lọ mọ mo yó. Ẹ lọ mọ mo yó. Bẹ́ẹ̀ bá pẹ́ lórí ní èsìkèsì ní màá bá. Ẹ ti dàgbà, èsìkèsì ti dé. Bimulki la'amri talama kunta wahidan. Ẹlòmíì bẹ wọ́n ní owó tí rí lójúmọ́. Ó kọjá 800 million lójúmọ́. Bàbá ẹ wo iye ọjọ́ tó wá wà nínú ọdún. Kí ni ń jẹ tó tó bá? Ẹlòmíì ò lè jẹ ẹran kan tán mọ́. Ìjọra ni lójú sọ́tọ́ sí ẹ̀dá. Bimulki la'amri talama kunta wahidan. Bàbá sọ́tọ́ sí ẹ̀dá. Ìbéèrè mi ni kí n tí wá máa dáhùn. Ǹjọ́ tiẹ̀ tó kọ́kọ́ jẹ́ nǹkan. Àbí kọ́ máa kọ́ lọ́mọ́lọ́mọ́lọ́ ní ọjẹ́ nǹkan. Kí lọ lè dájẹ́? Wọ́n tọ̀ nínú oorun ṣùgbọ́n ọ̀rọ̀ bá yọwọ́ sí ọ. Òkèlè ṣe gbèsè ní bọ́ọ̀lù bá yọwọ́. Bàbá bọ́ọ̀lù bá kàn yọwọ́ kínkín lásán tó kàn lọ́fíìkì. Wọ́n rí pé àti ní òdòdó fún ọ. Ayé oṣù ọ̀kílẹ̀ tó mọ́. Ọ sì máa rọ bílẹ̀ lóyún. Ìmú lásán ló dí o. Ìmú nìkan. Ọlọ́run ti yọ fúùsì ní o. Àkàdù tó bá lú ẹrù. Fatorika as-samaa wal-arda min duni sa'idin. Ìkẹ́ rẹ̀ ọ̀la rẹ̀ tí ò ní kù kan. Bá a fún tani ẹni náà. Olùkìlọ̀ àgbáyé. Kí ló fi bẹ̀rẹ̀ mọ́dífà níbi lẹ́ẹ̀kan? Ala ra'si hadha al-kawni na'lu Muhammadin. Bàtọ́lọ̀ náà ọgbọ́n tí ò dáadáa, ó
ó wá gbé ẹsẹ̀ ànábì lé wa lórí. Gbogbo yín ní hikma ni ní ìmọ̀ ni abẹ́ ànábì lẹ́ẹ̀ máa wà. علات وجميع الخلق تحت ظلاله علات وجميع الخلق تحت ظلاله. Gbogbo tí ń jẹ́ àdátọ́rọ̀ dá abẹ́ ìbòjì ànábì ni wọ́n ti máa bẹ ẹni tí ò bá sí lábẹ́ ìbòjì ẹ̀ yóò wọ nígbà kìámà. لدى الطور موسى نودي أخلع وأحمد على العرش لم يؤذن بخلع عالي. lókè tó lè sí iná nígbà tó lọ fẹ́ bá ànábì Mùsá sọ̀rọ̀ والفخلعن عليك إنك بالواد المقدس طوى. bọ́bá tààrẹ ilẹ̀ tó ọmọ yóò fi ilẹ̀ tó wá ilẹ̀ tó mọ̀kàn dání. ṣèlú àwọn ẹ̀dá balẹ̀ wọn fi bàtà kírun. Mùsá ọlọ́run kó bọ́ bàtẹ̀ rẹ̀ gbogbo tó jásí oníyì ẹgbẹ́ kí ó wò dé sí ní kẹ́ bàjẹ́. lóde gbogbo kan èyí ò dá gbogbo tí ẹ̀rọ ìjọ tí ẹ̀ kà sí ọ̀gbìn ẹ̀sìn ìsìlámù rẹ̀ sí ẹ̀sìn yọ ẹ̀sìn yọ ẹ̀sìn yọ ẹ̀sìn yọ. ìfẹsọ̀ ìsìlámù ní gbòlòfo kéwò lẹ ké gan kéwò lẹ ké. àwọn ànábì wàhámà. àlàyé àríṣì lọ́mù. nígbà tó lọ bọ́ lọ ọlọ́run wọlé. wàhálà ọ̀bẹ xalẹ̀ ní àlè. على العرش لم يؤذن بخلع نعاله. Bàbá àfa wa, bàbá àfa àgbà, bàbá alájí àgbà, bàbá alágége, bàbá alágbàjì, àfa kàrìnkàrìn, mọ́kànlí sínú bí ṣe kàǹkì tiẹ̀ náà bọ̀ lórí atẹ́gùn. Ìyẹn ìmọ̀ kan tẹ́kùn mọ́nù wọ́n bá yàn fi kún kan. على العرش لم يؤذن بخلع نعاله. àwọn òkú sọ ní wípé kò sáfà mi àbá sọ ní wípé kò sáfà mi ni sọ. على العرش لم يؤذن بخلع نعاله. àwọn àríwá tí wọ́n ṣẹ̀wá kalẹ̀ àtàwọn tí ò jẹ́ nínú wọn jọ̀wọ́ dàkọ́ náà bá kí wọn. على العرش wọ́n ti ń fara kí ìyá Islam wọ́n jẹ́ Yorùbá. لم يؤذن بخلع نعاله. níta ní iná bí. على العرش لم يؤذن بخلع نعاله. ayé dẹ́yẹ sí wọn wọ́n dẹ́yẹ sí wọn wọ́n fúnlẹ̀ mọ́ wọn fúnlẹ̀ mọ́ wọn. يؤذن بخلع نعاله. àti bá ìsìlámù lápáta tẹ gbére lápáta kó tó di búrẹ́dì ní ìsìn. على العرش لم tó wá di ẹ̀kọ́. يؤذن بخلع. ta ló tó pèrò jákè ẹ̀gbọ́n kún kò ṣe é. mo lọ rí. على العرش لم يؤذن بخلع نعاله. ẹ̀gbálẹ̀ rẹ̀ ní kí ló dé. على العرش لم mo ti lórí àwọn tó bí àná. يؤذن بخلع نعاله. dákun àtàwọn tí ò jẹ́ náà ọmọ wọn náà bá kẹ́wọ̀n. لدى الطور موسى
àwọn ìyàwó wọn ọmọ wọn. نودي يخلع وأحمد. nígbà náà bá padà wá ẹ̀ sì máa sun ẹkún nítorí bàbá yìí rí kó tó débi ó dé lónìí. على العرش لم يؤذن بخلع نعالي. على العرش لم يؤذن بخلع نعالي. ló bá kẹ́ wọn. àwọn tó kù láyé wọ́n jẹ́ ó dàrú mọ́ wọn lọ́wọ́ ẹ̀. لدى الطور موسى نودي يخلع وأحمد. ó ti ń jẹ́ ọmọ ìmáàmù kankan ó ní ìyẹn tó kù láyé báyìí. على العرش لم يؤذن بخلع نعالي. على العرش لم يؤذن بخلع نعالي. bàbá wa kábíyèsí ọlọ́fà máa mú tuntun wọn. على رأسها bàbá ẹ̀sà máa ké tiẹ̀ lọ. والكون bàbá ló bàbá ṣáà o. نال محمد. bàbá sálọ́fà lọ́wọ́ jù. bàbá sọlá lóye. حياة وجميع خلق تحت ظلالي. حياة وجميع الخلق تحت ظلالي. حياة وجميع mísọ̀rọ̀ ansarul islam lọ́fà. الخلق تحت ظلالي. gbogbo jama chief of staff mi. علات وجميع الخلق تحت ظلالي. علات وجميع ní Kaduna. الخلق تحت bẹ́ẹ̀ ni ẹ̀jọ̀kọ́ ẹ̀ lábàárìkà. jama ẹni náà kí ni ẹ pè ní àlẹ́ òjìbù yá àgbàsọ́lá lóye. kí ni ẹ pè ní jọ̀rẹ̀ ní lójú. ìgbéraga bẹ lọ́tọ̀ o. àwọn àgbákò orí ibú mẹ́ra yóò. káyọ̀ jọ̀rẹ̀ lójú. orí ibú tó sàgbà rẹ̀ sọ̀rọ̀. kọ́kọ́ sẹ́wọ̀n lọ́tọ̀ jùlọ. لدى الطور موسى ìjọ̀rẹ̀ ní lójú ló bí àròkún fọmọlá kejì. ní táwa jẹ́ ìyẹn má dábàlẹ̀ ẹ̀ ní tó bá wọn. ó ti pọ̀ jù. نودي يخلع وأحمد. kò jẹun kó tó bá wá sí. musa gbọ́ ọbẹ̀ mi lálẹ́. على العرش لم mo àti ẹnìkan bí mo bá ti jẹun wẹ́dọ̀ kan máa fi. يؤذن بخلع نعالي. kí ló ń ṣe ẹ́? ẹlòmíì kan bímọ tí sì ní àbọ̀ wọ́n fẹ́ múra àwa ẹ̀ló ẹ̀sìn tó ṣáájú ti gba fọ́ọ̀sì rẹ̀ fọ́ọ̀sì wo ó lè ṣubú lórí ìrìn àjò. àmọ́ ẹ tó gbé fọ́ọ̀sì lẹ́ẹ̀kì tí ò dárò kù. òun láyé ni kó bẹ̀rẹ̀ ìrìn àjò ó sì tán sàárín kò dárò okùn wọ́n ló ti kú òun ní kò sí débi tí ń lọ. ẹ sinmi gàgàrà ti pọ̀jù láyé lónìí. ẹlòmíì máa sọ ló dágo ẹ̀ṣọ́ abá àwa yìí ibi tá a sá sẹ̀fídé sinmi sẹ̀fí rò lára ní kí ni rò tọ́lẹ́tì ní rò lára rẹ o. وإن كنت في عز وخير ومنعة. wọ́n jọra lójú wọ́n sẹ̀ rí gbẹ́rẹ́ kan tí wọ́n tó fi ẹ̀jẹ̀ adé lárí kó tó sí i wọ́n wá gbọ́dọ̀ kó wá nàró rẹ̀ kó wá tẹ̀lé báyìí.
kẹ̀kẹ́ rí tó sí. فكم مات من قوم Bàbá kọ̀ọ̀kan tó lójú nínú ni. Ẹ mọ̀ ọ̀dọ́ ọkùnrin náà nù. Nítorí ní oṣù ayé. هم منك أرفع Tí wàhálà wa mú ọ. Ọ̀sìn náà tẹ̀ tó ra tiẹ̀ tún gbèrò rẹ̀ tí ò gbé wálé wá. Tó pa wọ́n sọ̀rọ̀. فكم مات من Tó bá ṣe lé wá ní. Mufti wà lọ́dọ̀ mi lónìí. Táyé náà wà lọ́dọ̀ mi. Jẹ́ ń polo ilé kan. Wọ́n fẹ́ ta bọ̀lù mọ́ṣáláṣí. 600 million. Ẹni tó kọ́ orí ètò ìlú mo fẹ́ ta. Lórí nẹ́ẹ̀tì ní ìsìn ìpolówó lé ló pọ̀ jù. Àdúgbò báyìí àbẹ́ta lẹ́kàn 20 million. Gbogbo tí wọ́n ń ta àwọn òkọ́ torí títà. Wọ́n pàdé ìrìn àjò tó lé ní fi padà. فكم مات من قوم Kábẹ̀rẹ̀ máa ta ọmọ ní kálukú bí ó ti ta jẹ́ dànù. Lábí oúnjẹ tó jẹ bí kán ìgbọ́tọ̀ wúlò. Wọ́n ti ta ọ́. هم منك أرفع Wọ́n ti ta ọ́ bí àgbò pẹ̀lú oúnjẹ òsì. فكم مات من قوم هم منك أرفع فكم مات من قوم هم منك أرفع Ìjọ wọn ni máa tọ́ ọkọ̀ ọ̀gá. Lọ lẹ́kọ̀ọ́ kan ti ẹ̀ dára àti ọ̀gá mi ládàá. Wọ́n ti lọ òmùmí kàrfà wọ́n ju ọ lọ. Dání wọ́. Kí ló jẹ́? ولا تمش فوق الأرض Dákútọ̀ bá rìn wọ́n tó wà mí lónìí. Wọ́n dọ̀rẹ́ lójú. إلا تواضعا Òjòkó ń tara rẹ̀ báyìí. Ọ̀kan wá ń bọ̀. Wọ́n sọ wọ́n tàbí pẹ̀lá. Ìgbọ́n yẹn wá ní ṣùgbọ́n máa dá jòkó báyìí. Mo ń ṣe bá dá lọ́rùn ni. Èmi ní gìrìgìrì. Ọlọ́pàá ọlọ́tún lẹ́sẹ̀ gbogbo nǹkan security. Èwo ló tó ikú mú? Èwo ló ti mú kúrí? Lẹ́yìn tí a ní odò pàkọ́ rẹ̀ báyìí. Ìkó dúró lẹ́sẹ̀ rẹ̀. Ìkó gbé bọ̀ ẹ̀ ẹ̀ tẹ́sán ti kú ti wò mọ̀. Wọ́n ní ọ̀gá abiṣẹ́ ti yá wọ́n tàlẹ́ lóṣù bí yẹ kẹta. فكم مات من قوم Ẹ tiẹ̀ gbogbo tó lè wọ ọmọ ọkùnrin alára ìwọ fọlọ́ọ̀gbẹ́ ọ lọ́ọ̀rí mọ́lẹ̀. فكم مات من قوم Gbogbo ni mo sọ. Ọlọ́run ló tún aláìsẹ̀ nísìnyí. Sìnkọ́ bá ti jẹ́ ẹ̀tọ́ ọjẹ́ mọ́ni. Ọlọ́run fi lọ kó tó kí ọ tẹ́lẹ̀. Kò ní fi lọ ẹ̀ kó tó bá tiẹ̀ jẹ́. Ọba tó gbà ọ̀dà kó tó kẹ́ ọ. Tí wọ́n béèrè kó tó kẹ́ ọ ní kò ní. Tẹ́lẹ̀ mi bá rẹ̀ ẹ̀sìn pẹ̀lú ọmọ náà ni. Ìrìn kò sẹ́lómi lẹ̀ mọ́. Ilẹ̀ lójú ọ̀tẹlẹ̀ mọ́lẹ̀ gba tẹlẹ̀ mọ́lẹ̀ kan débọ̀ nù. هم منك أمنع فكم مات من قوم هم منك أمنع Jọ̀bẹ́ ní náà ló tẹ̀ dá mi lóhùn. Fàlàfù mú òhun ní káàtó. Bókòrò wà háwà wà ọ̀jìnì. Nǹkan mẹ́ta ni mo lè parẹ́ kíákíá. Àkọ́kọ́ bẹ́ẹ̀ bókòrò ahùn. Bàbá ẹ̀dá tí ìbá bóyá ní nǹkan ọlọ́run sílẹ̀kùn lọ́wọ́ lè lára ẹ̀. Owó tó àfẹ́ náà ọ̀ọ́nà lọ́nà ìbànújẹ́. Fẹ̀kan náà bí tó ti kí ọkùn sẹ́. أين القصور الشامخات وأهلها Ẹjọ́ ibi tí lọ́la lè farabalẹ̀ bá. Gírígírí àwọn yẹn ti pọ̀ jù. Bàbá kéèyàn gbé sílẹ̀ pé àti mọ́síláṣí àti òun fẹ́ tà. Ṣé wọ́n ní wọ́n máa ń wọ ìtàlẹ̀ ọmọ mi? Àsáyé ò tí ì fẹ́ bàjẹ́ tán ni. أين القصور الشامخات
وأهلها gbàmọ́ rí bẹ́ẹ̀ wàhálà mú ẹ̀kan fá ohun ẹ̀fá wọ́n sì ń ta ẹ̀yà ara wọn kẹ́lò mi lè bà aráyé gbé. bàbá ibi tí kan lérò rẹ̀ mójú ẹ̀mí méjèèjì wá fún ẹnìkan lẹ́dẹ̀ ẹ̀ ti tàkà ẹ̀kọ́ wa ń fẹ́ jẹun ojú rẹ̀. بعد الجميع فهل لهم من باقية بعد الجميع فهل لهم من باقية. jẹ́jẹ́ wàhálà sọ tẹ́lẹ̀ mi lọ́rẹ́ ọlọ́run ló bá tiẹ̀ jẹ́ àsọjù ló kó bọ́. لو أن حيا خالدا بين الورى ما مات هارون ومات معاوية. gbọ́gbọ́dọ̀ ayé rí ni èmi lọ ní tí pé tó bá ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ kó gba abẹ́rẹ́ wákàtí ilé tọ̀tí rẹ̀ ìlú wọn rà yín wọ́n kàn náà ní 1.8 fọ́ nísìnyí wíńdò tọ̀tí ìṣó wọ́n rà mọ́lẹ̀ wọ́n dàrí àràmọ́lẹ̀ ni kí lẹ̀ ń sọ yìí. ما مات هارون ومات معاوية. ẹ̀wọ̀n tí ó dá nàìjíríà tó ní ẹ̀wọ̀n bí tòun ẹjú sí ń gùn wọ́n kò wá sí ẹni tó kàmpé tó wá ní insha Allah òdì bẹ́ẹ̀ wọ́n sọ ni ọ̀tọ̀lẹ́tìrì bí òun òdì bẹ́ẹ̀ àmọ̀dájú kíni àga tí ò ní pé méjì wò sí ní fàyà ẹ̀wọ̀n yẹn tí ó sọkọ ẹ̀wọ̀n yẹn tí ó rẹ̀ rẹ̀. اجتاحت الأيام أكرم أهلها. kéèyàn ní mo tó ń fẹ́ àbíkú rí bẹ́ẹ̀. bàbá ta ló sáyìn ká wáyé fún wa. táàbù wọ́ọ̀lù wọ́n gbọ́dọ̀ ká wáyé ni tí wọ́n wà ní ká yókù láyé. فكأنهم أعجاز نخل خاوية. فكأنهم أعجاز نخل خاوية. إن الحياة قصيدة أبياتها. Nǹkan ti gbà wọ́n lálẹ́. Lọ́kí ni jọ lójú. Sọ́mọ náà lọ bí ọmọ yẹn tó sì ti ẹni. Wọn ò bí kí wọ́n lè sí wọn. Wọ́n pàdé tí wọ́n fọkàn sí ni. Ẹlòmíràn tó wá sí tiẹ̀ lọ́jọ́ àárọ̀. Ìyàwó jẹ́ lómi ìgbà tó lè sáré ká. Ìgbà tí ò lè ká wọn lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní ìná. Ẹ̀lọ́ bá sọ̀tọ̀ ẹ̀rọ jù lẹ́lẹ̀. أيامنا والموت فيها القافية. الناس في العود بأصناف أشتاء. àwọn èèyàn níbi ìjọra lójú oríṣiríṣi ni wọ́n àníwá oríṣiríṣi ni wọ́n ìran tí jọra lójú pọ̀ tó jọra ẹ̀ lójú kí ni jọ lójú bàbá kí ni tọ̀yàn lójú láyé tí ò tí ì tán ó lè kú wákàtí kẹtẹ́rẹ́ ní òkú kan ló sì bàjẹ́. ẹ̀rẹ́ tó sùn sínú dúkìá ó sì ti ṣe aláṣọkẹ́ ṣùgbọ́n lẹ́sẹ̀ ló lù ètò onímù náà ló kù lọ́rùn ẹ̀ dókítà wọn dá aṣọ ọ̀bùnrin lòun ló jẹ́ bẹ́ẹ̀ nítorí ní wọ̀ ká ẹ̀ tó sùn yé sí ó jí sínú eérú lẹ́gbẹ̀ẹ́ dẹ́bọ̀dé. اجتاحت الأيام. àbí ó ṣàwárí ni ó sì bàbá wa jó níbi tó jó bẹ ká láì dá àkìlọ́lá. أكرم أهلها. ọmọ àdúgbò tó lọ tó fà á lọ́wọ́ sókè oṣù kẹgbẹ́ nílẹ̀ láti kọ́ padà
اجتاحت الأيام bí bá ṣe ìrántọ́ náà kú ó débi tí ó máa gbénu. lára agbóde tí kò serious ó kàn máa ju bẹ́ẹ̀ ni. أكرم أهلها lọ́dún mi lè tó tán nítorí wọ́n ti kó tí mo wá fọ́ lẹ́nu tó ọlọ́wọ́ débọ̀ tí dé mọ́ àtúráàbù ìlú la ju wá ní. kan jẹ́ ló jẹrà mọ́lẹ̀ kí ló máa ń gbé ká máa sanwó tv díẹ̀ díẹ̀ isi kí n lọ ẹni tv tó ti sanwó ẹni tó lọ lọ́dọ̀ mi lọ́wọ́ mi jẹrà mọ́lẹ̀ àdé o mi jẹ́ ronú bá sì tó kọ́ òórùn tv wá mi tó. فكأنهم أعجاز نخل خاوية wọ́n fara ti kó báyìí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kan ní ká ló wọ́n dìbò gbàrà tí ó ti pèé pé ilé ń dó ọlọ́run ní sẹ́lẹ̀ ni pátápátá ọ̀nà yìí báyìí ló kàn sọ ní. bí ìgbà mú kára àyè gbàgbọ́dọ̀ ni làbí ń sọ fún ẹ̀yìn ọ̀dọ́ ẹ ní àjẹsẹ́kù nítorí ẹ bá jẹlẹ yóò gbé fò káàrẹ̀ bá mú ọ lójijì kó tó gbé fò ayé rẹ̀ burú kò tẹ̀ lájẹsẹ́kù. أينما ساقوا àárẹ̀ tí ẹ̀ wá dé ọ̀ wá ní 2-5 tọ́ọ̀tù ẹ̀ fi gba abẹ́rẹ́ ní first aid náà. Ilé òní ń gbóhùn, èmi tí èsì ti balẹ̀, ọ̀kẹ́ fún mi àárẹ̀ mi lò. أينما ساقوا وشابوا وبنوا هلك الكل فلم تغن القلل Ọlọ́run bẹ kó yẹ báà ní ìdásá pamọ́ sí mi. Ó bọ́ tó dá sí yẹyẹ ló kàn wá. Àti tí mo ní gbéraga minhum man yata'ajjabu bi'ilmihi. Ìmọ̀ ló jẹ́ lómi, ìmọ̀ ló jó jọ rẹ lójú. Ìjọ ni àfà. Ara yín làwọn náà. Kí ni jọ lójú níbi ìmọ̀? Ẹlòmíì kan abẹ́ sí ìdá ní gbogbo ilẹ̀ kò sẹ́ni ọmọ kí n tó mi. Ó kí lọ sọ. Ẹnu rẹ̀ lè gbiná. Láì bọ́lá wọn fẹ́ àlákà rẹ̀. Ọmọ yìí ti dà yín yóò kọ̀ níbi. Nítorí ọ̀sán ti pọ̀ jù. Tani. Ọlọ́lọ́ba àmọ̀. Òun ló yàn rẹ̀ pẹ̀lú ìmọ̀ àlẹ́ àlíì. العلم للرحمن جل جلاله وسواه في جهلاته يتغمغم ìmọ̀lọ́ ń sọ báwọn. للرحمن العلم للرحمن جل جلاله dákun èyí tẹ bá kẹ́ bá wí. العلم للرحمن جل جلاله جلاله جل وسواه في جهلاته يتغمغم ọ̀rẹ́ tó ní gẹ́mùgẹ́mù. Èmi lọ fi ròyìn ara rẹ̀. Èmi lọ́mọ. Àlìmùtà sí ẹ ọ̀nà ọ̀bẹ tí a ń ka sí à. Èmi tó ọmọ lọ ń sọ. Ọ̀bẹ tí a ń ka ẹ̀. Àìmọye kálá ọmọ. Ọ̀kẹ́ tó bá ṣe ìmọ̀ ní o, gbogbo nǹkan ló yí àwọn gbogbo nǹkan yí ọ. Tọ́jú ọ̀sán báà, àìmọ̀kan lójú ọ̀sán báà.
وكل ما يدعي في العلم معرفة علمت شيئا وغابت عنك أشياء. ẹsìn mi girigiri ẹ̀wọ̀n fún àti pọ̀jù nísìn bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ìṣẹ́jú máa bí ti bóde yóò kọ̀ dẹ́mu ẹ̀ níbi títí ń kọ̀ dẹ́mu yẹn náà olóòtú máa ṣe kí ni yóò tún máa já kótó bí rẹ́díógíráàmù jọ olóòtú máa ṣàṣẹ lọ olóòtú máa fi kó yí ọ pé òun nìkan ló ń gbé tó fi lè mú ìwọ̀n haram tẹ̀fẹ̀ ha níbi àyà tí wọ́n ń yọ wọn ìmí ìjọba yọ tí òyò yà rúkú bá látọ̀dún tí a ti ha wọ́n ti ha bí ọmọ ọdún mẹ́wàá ọmọ ọdún méjìlá wọ́n tún sì ké pòfẹ́sọ̀ lè sí ọ̀rọ̀ sọ nílé because àsìkò tí ń sọ̀rọ̀ lọ́wọ́ ọpọlọ rẹ̀ síbi tí ń sọ bẹ́ẹ̀ ni wọ́n ṣe rí nìyẹn ìmọ̀wọ́lẹ́mọ̀ tí ń jẹ́ lójú kí ló mọ̀ ọgbà àwọn èèyàn ní aláìmọ̀kan kí ni nítorí ọmọ ní wọn mọ̀ àwọn náà mọ̀ tí wọ́n ní mọ̀ ẹ̀sìn náà yà fà wàhálà yìí ti pọ̀jù lónìí bẹ́ẹ̀rẹ̀ sẹ̀rí àwọn olówó ga jù àfa kankan tó dá sẹ̀rí à bí wọ́n ṣe mọ ní ọ̀sẹ̀ dáa bàtà sì dé pápá wọn dára wọn mọ́lẹ̀ wọ́n tú kákẹ́yìn ni kò sí ètò gbà fúnra wọn gbogbo ìdájọ́ tẹ mú wa yà díjẹ níbi ní òdìdè nínú yóò mọ̀ fọwọ́ bá yà yóò mọ̀ nàwọ́ kalẹ̀ yóò kàwọ́ tèmi sókè wọn ò gbà fúnra wọn gbogbo sì náà rí wújú jí náà rí ẹ̀rí mú wa ta ló dára wọn tẹ ó dára wọn mọ́lẹ̀ káàkù dúró lórí ọwọ́ rẹ ni mo tọ́ bá mà ní ọmọ ẹsẹ̀ bẹ́ẹ̀ lómi ìlọrun lẹ̀ mo tọ́ yé mi ń ṣe ẹ lọ pàdé kọ́nà wọn débi kó dáre lọ́dọ̀ ní ẹ̀kẹ́ àmọ́ ó burúkú jù kọ́nà sọ fún àfẹ́ ẹgbẹ́ rẹ pé kò mọ̀ nǹkan kí lọ́mọ tí ó mọ̀ ìjọra ẹ lójú ni fún ọ ìwọ tó bá ń ṣe lálẹ́ yìí mo sọ fún ọkọ lọ jòkó jẹ́jẹ́ àsìkò tó tẹ̀sùn كم جاهل متواضعا. kí ló ń bá káàkiri báwo ti dáre ẹ̀yọ́ ọmọ kéèké náà nísìn bẹ́ẹ̀ bá lọ yẹ lọ́fíà àti lọ ká sáwọn ẹnìkan kéèké jẹ lọ lẹ́ẹ̀mọ̀ rẹ́rìn ẹ̀tì ẹ̀fẹ̀ ní kórì òun lẹ́wà. Nyàáyìrà o tó wà ní كم جاهل متواضعا ستر التواضع جهله. ستر التواضع جهله ومميزا في كم جاهل. kò tí ì kọ́ ju bí tẹ́lẹ̀ fi ẹran sí lọ yóò máa fi kọ́kọ́rọ́ ẹ̀. ó bẹ̀rẹ̀ wèrè ládùúgbò nù. yóò wá ní ẹja wà lánàá ló sọ̀rọ̀ ilé tí ò sí lẹ́lẹ̀ rẹ̀ bá. bá jí láàárọ̀ ẹ̀rọ kan yọnu lẹ́lẹ̀ ni yóò bù mí. Kọ́mú jẹ́ ilé mọ́tàwá di ọ̀hún. wọ́n láì mọ iye láì mọ̀ká ó sì ní tẹríba àmọ́ tẹríba ṣe kí ni. Sàtàrà tàwa bọ̀ ọjà làwọ̀. ìtẹríba wa bò pé kò mọ nǹkan ó wà bò lásìkò. ẹ̀bẹ̀ tó ló ń kéwù tó sì ló ń kàwé níbi bla 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 ìjọba lójú wa sọ ẹni tí ò mọ̀ ń pa àná gbogbo ẹ̀rọ bá ti lè ní ìgbéraga tó jọra lójú wọ́n máa sọ ni jíjọ́ tó fi gbé ṣubú láàrin yìí. ومميز في علمه. ó sì ní ìmọ̀ ó
yanrantí níbẹ̀ lóòótọ́. Àdámà tàkàbùrù fadìláwò. Gbogbo wọn ti tó tàkàbùrù owó olùlẹ̀. Èmi ni irọ́ nípa mẹkáníìkì òkúrọ́. Olókọ̀ tó bá ṣe jì lọ́fẹ̀ẹ́ gbọ́dọ̀ kí wọ́n ti ṣe mú. Irọ́ nípa ẹ̀ tí ń jí kí ni gbogbo ọkọ̀ kú. Tí wọ́n lọ sọkọ̀ nítọ́ ní wọlé tó sí wọlé. Ẹ̀ kẹrẹ kó àkíní ẹ̀ tí tó kàn fi kiri hátí lásán. Àmì ẹ̀rẹ́ ìṣẹ̀ vọ́ọ̀mù ló ṣe lọ́wọ́ ayẹ́kọ̀ lásán lọ́kọ̀ ṣiṣẹ́ nù. Lóní àmì wọn ò lo kọ̀ǹpútà wọn ò lo ń pa. Ọlọ́run sì fún ọ ní ọpọlọ débẹ̀. Ilẹ̀ ń bá káàkiri tẹ́tẹ́tẹ́. Bóòlù ọgbà máa mi. Fàdá ìtàkàbùrà máa hàyà ìta. Lákùnmọ́jọ rẹ̀ lójúmọ́. Wàlá tó sahib àlàó. Táwọn ìbá ń sọ̀rọ̀ báyìí, ẹ̀rọ pé òun gan lọ́nà tó sọ Kùránì kalẹ̀ ni. Àríbá ṣe tú yìí. Gbogbo ayé bẹ́ẹ̀ ṣe bá a lò. Wọ́n sọ bá a mọ́. Àwọn mí náà tó lè tú bá mi tẹ́ sí gbà. Ń tọ́ ọmọ lọ tú àìmọye tó máa kàn wí. Ẹlẹ́ẹ̀kejì. Ó wà ní àwọn èèyàn tó sọ pé yàtọ̀ ájábù bí àmọ́lì yìí. Iṣẹ́ rẹ̀ ní jọ lójú. Ẹ̀gbọ́n. Bàbá. Iṣẹ́ rẹ̀ ń jọ lójú. Gánà ṣe wù ńláńlá. Ẹ̀gbọ́n. Ibùdó àtọ́ ẹ̀. Tèmi láti yàtọ̀ àbí. Àfáàní. Ẹ̀gbọ́n. Àṣù tó ló ń lárúbá sí. Àṣù Sùdámì. Ẹ̀gbọ́n dáadáa báyìí. Ìran bàbá tiẹ̀ nù. Àfáàní ńláńlá lọ. Záhìd ni. Kò wá fẹ́ jẹ̀bàjẹ́. Wọ́n hun aṣọ. Kẹrin àfáà tó ní ẹníṣẹ́ lọ́wọ́. Ìyẹn ò ní pé bóyá wọ́n yé sàfáà. Ìyẹn ò sì ní kọ́ máa fẹ́ ẹnu kó wa. Àfáà nílẹ̀ táìsì, èmi ò lè lẹ́ mọ́. Ìlẹ̀ Ọlọ́run fún rẹ́ mi tí ń bá lẹ́ ní ìpìlẹ̀ ní ìtìlẹ̀ yìí. Wọ́n pè ká lọ wá sọ́sẹ̀ èyí tí ń ṣe náà nífẹ̀. Bad aiki. Yorùbá sì tó sẹ́ wá dágbá ní. Ọlọ́run sì fà àlùbáríkà sí. Gbogbo nǹkan là ń ṣe bẹ̀. A sì jẹ àbàjẹ́ àbọ̀rọ̀ lọ́wọ́ kó mú àlù. Ìbáwá ni wá wá kí àlù. Ẹkú jímọ̀ ni. Fàdá ìtàkàbùrà máa hàyà ìta. Ọlọ́fẹ́ tó wà fún ọ. Wàlá tó sahib àlàó. Bàbá owó ọpọlọ. Àwọn tó ń ṣe kú ìsìlá lọ́sọ̀ dìbẹ́tì ní lásán. Wọ́n fún àmì ní 80 million. Nígbà àwọn sọ́jú bá lọ, wọ́n bá fún wa ní 200 million. Ọpọlọ ni. Láti jẹ́ dájú sọ mí. Àbámọ̀ sọ tí o sì kálukú tí wọ́n wá gbẹ̀rù. Wọ́n lọ́pọlọ tó fẹ́ tó fẹ́ yí wọn. Àbúrò ni wàhálà tiẹ̀. Wọ́n lọ́mọ tó yẹ kọ́ fi ń dákú ẹ̀fọ́. Ìgbésílẹ̀ nílà burú tèmi àwọn náà. ولا تصاحب أهله فدع التكبر ما حييت. Bàbá ó wá òun aṣọ. Ó wá òun aṣọ tí mo fẹ́ kẹ́ gbọ́ mi yé. Ó wá yí aṣọ wò fún oṣù mẹ́ta kó tó gbé lọ́jà. Ó dúró dáa. Wọ́n yí aṣọ wò nílá ẹ̀ka náà. Ọlọ́run nìkan ló gbé o. Ẹ̀sìn mi gírígírí jọ ẹni lójú o. Ǹjọ́ tó wá rí pé aṣọ ìta ó tó ń tà. Ló bá gbé lọ́jà. Ẹ̀ tó dàgbọ́n jẹ́ albazar ló bá ta aṣọ fún. Ìyẹn kan wọ aṣọ ní àgbàlagbà ẹ̀ wọ aṣọ yìí dáadáa. Òwú bí ìyọ́ ọ̀tà. Kí ló kán síbi tó wọ ẹ̀jẹ̀ kójọ́? Aṣọ tí èèyàn mú tán tí ìsì oṣù kan lóye wọ́n ti ṣe oṣù méjì aṣọ dọ́ọ̀ tí wọ́n dé báyìí lára rẹ̀ náà àwọn agbójúbà tí wọ́n fẹ́ lọ sí ẹ̀.
kí lára gẹ̀rẹ́ ó tún wá yẹ òfin oṣù mẹ́ta kó dáa bí ò dáa ẹnìkan sì gbá láàrin ìṣẹ́jú márùn-ún ó sì kàn lẹ́nu ẹ̀. Jọ̀wọ́ ṣé mo lè bá jáde? Ló bá bú ẹkún. Òun wá ń sunkún tí wá lọ bá pé yé ṣíṣẹ́ tí mo bàjẹ́ yìí tí mo lẹ́yìn sí rẹ̀ náà nípa ilé kún. Ó dá iye tẹ́ ẹ̀ bá ta mo fẹ́ rà ó ní mú wò rẹ̀ dání. Ó kì í ṣòwò mọ́. Ohun tí ń pà lẹ́kún ni pé ìgbésẹ̀ tá a rò pa ṣe dáadáa tápà ti kíwò dáadáa tápà gbàwé dáadáa tápà òkú dáadáa tó bá dúdú ìkẹ́ ọ̀nà tọ́lọ́ ń bá láàṣì dáadáa tó. Gbọ́n mi yé aṣọ tó ń mu tí ìṣoṣù méjì òun tó wá yẹ̀wò dáadáa kó sì kò lálébù fóṣù mẹ́ta kí ló dé tó dùn ìlú máa ń parí tàbí tí mo bá dé ẹnìkan wá gbọ́ èyí nǹkan ìwò ni. Ó láti tá à ń ṣe bọ́lá bá yẹ̀wò àṣà ní báàsì. Ọ̀pọ̀dá mi ló mọ̀. Àṣé rùkú rẹ̀ tọ́lọ́ rùkú tó ṣe tọ̀lé à. Tọ́lọ̀ bá wò ó báyìí. Yóò kẹ́ kọ̀ndẹ́mù ẹni. Ó lè ti ń pa lẹ́kùn ni pé iṣẹ́ tó ń ṣe. Ẹ̀wọ̀n ẹ̀rọ láti fi ń kírun bọ̀. Ẹ̀wọ̀n láti fi ń gbàwẹ̀ bọ̀. Ẹ̀wọ̀n yìí mákàtẹ́ lómi lọ. Ó lé ní 50 tó lọ. Ẹ̀wọ̀n yìí múra tí ò níye. Ọdún kan wò báyìí gbà. Gbọ́dọ̀ bá kọsẹ́ kíláàsì. Wọ́n tó jọ rẹ̀ lójú sọ́nà tí páàsì rẹ̀ ni. Gómi lálẹ́ dìre. Ìmọ̀ rẹ̀ wo ní jọ lójú? Iṣẹ́ rẹ̀ wo ní jọ lójú? Síwùdí báwo wí jẹrẹ? Ya mubtagi hamdi wa wọ́n tó bá kọ́ máa yàn án lórí gbogbo tó bá ṣe dàbí lórí. hamdi wa saraya fi amali tabtagi muhala. Ọwọ́ káyọ̀ máa yàn án lórí tó bá ṣe fi amali níbi iṣẹ́ bútọ̀ gbé dání. Bá a ṣe tú àárín nù iṣẹ́ rẹ̀ dáadáa tó ń ṣe sọ pé sẹ́yìn. Ṣé bẹ́ẹ̀ sí kírun lọ kírun? Èrò tó kí tọ̀ kó mi ti sábà lọ́wọ́ ìtẹ́rẹ́ wà. Wọ́n sì kírun lọ. Ó lè bá rí àmàlàkà aládẹ́lẹ́yìn ṣáàyè. Ọmọ ìyá sì gbé. Ó tún wá wọ̀nyí. Sẹ́yìn gbé bẹ́ẹ̀ o. Bismillah ar-Rahman ar-Rahim àti nígbàlódé. Ìmáàmù tí ò gbádùn. Ó ti kí fáti àdébí èrè náà sọ̀rọ̀ ọ̀dọ̀. Tani sọ̀rọ̀ bẹ́ẹ̀? Sọ̀rọ̀ àtàlẹ́ tí náà ń tà ní. Ó ń tàbí ní Mọ̀hálà. Mo tí ò pọ́ sí gbogbo. Ọlọ́run ní kí olórí iṣẹ́ ikú tó wà lọ́wọ́ rẹ̀. Qad khayyaba Allahu dariyain. Rìyáì Hamza. Ìgbẹ̀rẹ̀ tó fẹ́ràn kárí ni kó máa pọ́ọ̀fù báyìí. Ọlọ́run ti pàṣẹ rẹ̀ jẹ́ kàyábà. Ọwọ́ rẹ̀ ti bólẹ̀. Innaka mawlana tó kàyíbù abdaka. Kámi ké ojú ké fún ọ tí ò bá yí ọ. Ọlọ́run ti fọ́sẹ̀ rẹ̀ dà. Ìmọ̀lẹ́ wọn fi ń ṣe káràkárà hàn. Iṣẹ́ wọn ní fi ń ṣe kàrà hàn. Ó tó ó fẹ́ lọ mítí lọ lọ́mọlé. Ó tọ́ fún tẹ̀síwá lọ́wọ́. Mo ìfà tẹ̀síwá lọ́wọ́. Ìrọ́lọ́ pa. Ó tó bá débi kẹ́ ló fẹ́ kí ló ṣe kú mẹ́rẹ̀ rẹ̀. Àwọn fámìlì yà tẹ̀lé àdúgbò. Àwọn tó lórí búńkè. Jọ̀rọ̀ ẹni lójú kí lọ́dọ̀ àríwá fún. Àbírọ̀. وابطل السعي والكلالا. Wàhálà sáyà ìgbòkègbodò rẹ̀ ti ń ṣe lórí ẹ̀sìn Ọlọ́run ti bàjẹ́ àti kí ni والكلالا àti ìdààmú tó ṣe والكلالا ẹ̀gbọ́n
gbogbo fìtínà tó rí Ọlọ́run ni mo dànù. Ọlọ́run ni mo dànù. ilẹ̀ ń jọra yín lójú fún. Ilẹ̀ ń jọra yín lójú fún. ìwà ń sọ̀rọ̀ bí Ọlọ́run. Ẹ ń sọ̀rọ̀ bí Ọlọ́run. àtàwọn godfathers wọ̀nyẹn náà ẹ tá a fà kalẹ̀ gbọdọ̀ wọlé wọ́n gẹ́gẹ́ ló lòdì kọ́kọ́ wọlé mọ́. ilé tó ọkọ́ tó ti ní wọlé mọ́ láyé rẹ̀. من كان يرجو لقاء ربه أخلص من خوف الفعالة. gbogbo ìdá tí wọ́n rántí jọ́ tí ó pàdé Ọlọ́run tí bẹ̀rù yóò tí ó pàdé Ọlọ́run min khawfi yìí níbi ìbẹ̀rù yàtọ̀ ló wọ́n fi jẹ́ àkàlọ́sọ̀ kiri al-fi'ala yóò fọ́sẹ̀ ọwọ́ rẹ̀ mọ́ni kó níbi ìjọra ẹni lójú òsì. الخلد والنار في يديه. الخلد الجنة láàrin wá sí túnú والنار iná في يديه. ìkápọ̀ Ọlọ́run ló wà. فهو يعطيك نوالا. فرائه ẹ̀gbọ́ أعمالك iṣẹ́ rẹ̀ Ọlọ́run ni ó fi hàn. iṣẹ́ rẹ̀ kí ni? Ọlọ́run ni ó fi iṣẹ́ rẹ̀ hàn. má fi hàn yẹn mọ́ má jọrọ lójúmọ́. يعطيك نوالا. Ọlọ́run wá sọ lẹ́sẹ̀ lóṣù ní tẹ́láíláí. فهو يعطيك نوالا. ojú ọ̀sẹ̀ kí ọjọ́ mi ní bọ́ tú lálẹ́. wọn bẹ̀rù àwọn èèyàn. mọ̀nyẹ̀tà ajábù mi máa rí owó rẹ̀ ní ọjọ́ lójọ́ lójú tiẹ̀. jẹ̀mọ́ dáàbò wa ni wọ́n ń jẹ́ ọkọ̀ ẹ̀bọ́ tó bá aláàjì s ọlá ìmọ̀ ọlá tààràjì jẹ́ mẹ́yìn ọlá òsèbí kan ní. la lbs ọlá kọ́lá signature wọn s ọlá ni ọlá òsèbí kan. owó ní ń gùn ọ́. gbogbo ọtí da Nàìjíríà lónìí àríwá ọmọ àlùmọ́jì ló kọ̀ lọ wọn ọmọ àlárò tí a máa ta sódà létí títì àwọn ẹni yúgọ́ọ̀tì tí a ń ta òróró ẹ̀pà ẹni kó bá ń gbàrọ̀ àwọn ẹni rìfáínárì lónìí. sótà àwọn tó ti lọ gbé oúnjẹ nílé oúnjẹ rí tọ́wọ́ lọ fẹ́ lọ sí wọn ó sì gbé oúnjẹ rẹ̀ wọ́n jẹ àti gómìnà ní jí oúnjẹ gbé. ẹni tá a bá lọ jẹ tá a bá dé gádà bá tọ́ba ilé yọ ọkùnrin àkọ́fẹ́ kó kàwé mú kàtà bá tọ́ ní yóò tó kọ́ lọ bèrè yọ ọ̀gbọ́n oúnjẹ mọ́nà ìdàkùn sẹ́lú sí bàbá yìí ìlú kan ti bàjẹ́ wọn kò gbá mi wọn kí wọn dé gbà náà àti máa pọ̀ láti Kaduna àtàwọn dáa ibi tá a ti pàdé nù ẹ máa kiri ilé òkúrẹ̀ láyọ̀ ọkọ̀ wa tó lọ mo ṣe rí fún Nàìjíríà àwọn olórí wa dára níbi tí a sọ ilé ìlà inú dúró ní ìgbà yóò sá pé kan olùdá ní rẹ̀ à ń gbá tí a lọ náà nù ọ̀sán kí ni pé ń fún lọ́sàn wọn. ìmìtí sàdúrà wà mí ní home ó bẹ́ẹ̀ náà wọ́n èèyàn mọ ìyàtọ̀ ajáwó bí kú wá ti hì agbára lójú ọjọ́ rẹ lójú agbára nígbà tá a wà nílẹ̀ ìbá ti wà ní tọ́lẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ yóò fọ́ọ̀lì sí àkàwọ́ alágbà tákútákú báyìí wọ́n máa fọ́ọ̀gbò lórí tẹ́fí dá aláàmúlò lónìí obìnrin tó bá fáyìn ní kíláàsì báyìí nídìí kí wọ́n kọlu sí sọ síbẹ̀ yẹn agbára náà ni o ní kí wọ́n jẹ ògiri nígbò kí ló mọ̀ ọ́n lè gbọ̀ngàn headboot transport nígbà yẹn báyìí gbogbo obìnrin tó bá lọ wọ́n rọ́ fún wọn rọ́ fáwọn wọn wọ́n da transport rú wọ́n mọ̀ lẹ́gbẹ́ kálukú wa ti sọ ẹdúró sà
bẹ́ẹ̀ bá ṣe kọ́mọ aládùúgbò ẹ̀rọ kan fún ọ lóúnjẹ náà wọ́n gba kúlà wọ́n gba gbé tó bá wà sọ pé ìyá ọmọ kò wá kí àwọn fẹ́ jí ọmọ gbé obìnrin wà kúnlẹ̀ wọ́n ọmọ kúfa ìgbà wọn ló lọ. Àmì tó ń dé nínú wọn gbàtà àmì tó ń dé lẹ́yìn wọn. Bó o bá jà wọ́n fi gbẹ́ra ara ni. Òwò ọmọlúwàbí wọ́n máa lé ìyàká. Ìwòsàn lẹ́ kó fi gbé jí ọ̀la wọ́n máa ná. Wọ́n kọ̀ máa ń di wàhálà. Irọ́ ni bàbá ìjọ́nà lọ́rùn. Wọ́n wá yọ ike kalẹ̀. Àti títà àgbẹ̀fẹ́ kú. Wọ́n ti ní téèpù ra nǹkan tó wọ́n ti tà báyìí. Wọ́n máa tó ìgbà wa rẹ́rìn-ín. Òun bá parí lẹ́kún. Ìjọ́nà lọ́wọ́ tó. Ìlérí bá kéré kìlò síbà. Wọ́n wọnú owó ni wọ́n gbé oúnjẹ lóúnjẹ. Wọ́n gbáko ráìsì. Àbọ̀ sọ̀rọ̀ káàkó gbọ́dọ̀ gbé. Wọ́n lọ yọ ọmọ lábẹ́ obìnrin wọ́n sì fún lóyún. Ilé tí wọ́n ti mọ bí kò bá wù kò ní wọlé. Kò sẹ́ni tí ó gbà lẹ̀ wọ́n tó akáwé lò sókè. Táwọn bẹ́ẹ̀ ṣe àbúrú fọmọdé. Wọ́n lẹ́ bá wo. Agbára ọjọ́ náà lọ ṣàkọ́wá ẹ̀. Kàkàkà òsì ti di ọ̀rọ̀. Kò yá tòlú ọmọ yìí kò. Tọ́ba ń gun tírèdì bọ̀ láti ilẹ̀ Haúsá náà lọ́wọ́. Orí tírèdì wọn wà. Wọ́n bá dé lórí aṣáájú kó sèré. Wọ́n ti gùn tó pa wọ́n tó tẹ̀lé aká lọ. Bí wọ́n ṣẹ́tẹ́. Bí kò wọ́n ti hì. Agbára náà ló tó jọra lójú. Ó sì bẹ́ẹ̀ náà wà lágbára tó máa hàn lára àgẹ̀nẹ́ tó máa dẹ́rù bọ́mọ́ tó máa fẹ̀yìn sí yàn. Gbogbo àbọ̀yé kò ní jọ́rọ̀ máa bí agbára wa gùn ẹlòmíì ìyàwó ní kó tó kú ẹlòmíì gbé tọ̀mù kó tó kú ni ẹlòmíì olùdà ẹ̀kọ́ ni gbàtí wọ́n fi lọ mú lẹ́yìn ìlú ojú kú ètò ti sẹ́pà. Kí ló tó jọ lójú lẹ́yìn ọlọ́ ibi bá sùn ọ̀la rẹ̀ ibi bá sùn ọ̀rọ̀ torí ó pọ̀ tí mo fẹ́ kà. Àmọ́ wọ́n máa ń sọ ọ́nù jẹ́ fún wọn tọba tí wọ́n lọ́wọ́ rẹ̀ ló wà. Ìmáàmù lè wà nínú fún ìmáàmù ìbáyé ti bá wí ìdájọ́. Ilayka fa anta al-hakim al-alim ash-shakwa. Bí mi gábẹ́jọ ọlọ́pọ̀lọpọ̀ ní sọ̀rọ̀. Tí agbára gùn tọ́lọ̀ sọdẹ́ nílẹ̀. Tàwọ̀rọ̀ bí ọmọ wọn sọ́dọ̀ ní ìwọ̀n mi wá sí. Tàbírí sàrá ìràwà nàjúwà. Kí ló tẹ̀sí àmì? Sàálì tó kàbí tí a máa ń wá sí wa nù. Kútùbí lẹ́tí minka unzilat. Bí ló ti gbígbà kí ni bí ló ti sọ mọ́tò? Bí náà wọ́n ti gbé lọ́wọ́ sókè tó ti ní láàrí. Kò sí láàmú olórí. Wàbí mursalina Àti ẹja ní ìsìn tó sì yìí. munqizina minal balwa. Àfitájú dí olówí jèrè. وبالبيت والمسعى والضمضم والصفا وبالحرمين الآمنين من الأسرى. Bàbá Abdullahi ètí gárẹ́sì bàbá rẹ̀ kékeré lò. وبالمسجد الأقصى وبالجبل الذي Mọ́mú wa kí màálù. شهدت عليه Yálà sọ́dá dùn. سيئات كما يرى وبالعلماء ملين بعلم Gbọ́dọ̀ bá wá tọrọ tiẹ̀. وبالأولياء سالمين من الدعوات
àti sìráàjù dì iná sàrí gbogbo yẹn lálùbáríkà. وبالأولياء jẹ́bẹ́ yóò fi àlá. ìgbà tó dé owó ọpẹ́ fún màmá. àwọn ẹgbẹ́ tí kì í. لتكبر ẹ bá pe aláwọ̀ lẹ́ẹ̀kan sí i. الله ọ̀rẹ́ wa kí wà lórí àrẹ̀mọ́ ọlọ́ba yìí ó sì ti lágbára ọlọ́dọ̀ kò bá túlẹ̀ má pa wọ́n. سألتك بالكتب التي أنزلت tọ́ba ní lálàáfíà àlàáfíà ló bá wà fọ́. وبالمرسلين عائزين من البلاء agbára rẹ̀ la máa fi mú yàn àánú rẹ̀ lọ́ fi túbọ̀ rẹ̀ bá lò. وبالبيت والمقام àmúra arábà lẹ́nu. وزمزم الصفا wọ́n bẹ̀rẹ̀ hàrà mí. من الحرمين أين الأساد سألت منك أنزل